A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti lè ṣe wà. Ìròyìn fẹ́lifẹ́li online TV lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ 16 oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìsìnkú ààrẹ àná Muhammadu Buhari nílé rẹ̀ tó ń bẹ ní Daura ní ìpínlẹ̀ Katsina, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí nílẹ̀ adúláwọ̀ máa ló péjú pésẹ̀ síbẹ̀ láti wá bá ààrẹ Bọ́lá Tinubu kẹ́dùn ẹni rẹ̀ eléyìí tó ti filẹ̀ tó ti fi ṣe aṣọbora. Àwọn olórí ilẹ̀ adúláwọ̀ náà ń láti rí ààrẹ orílẹ̀-èdè Guinea-Bissau Umaru Sissoco tóun náà péjú pésẹ̀ síbẹ̀, àti ẹni tó jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Niger ààrẹ àná ní orílẹ̀-èdè Niger, àti ẹni tó jẹ́ prime minister ní orílẹ̀-èdè Niger bákan náà, òun náà wà ń bẹ̀, tó ń ti àwọn èèyàn jàǹkànjàǹkàn èyí tó péjú pésẹ̀ síbẹ̀ níbi ìsìnkú Muhammadu Buhari èyí tí wọ́n fi eru fi eru, èèpẹ̀ fèèpẹ̀ ní ìpínlẹ̀ Katsina nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Lára àwọn èèyàn ńlá tá a tún rí níbi ìsìnkú ọ̀hún làwọn igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àti igbákejì ààrẹ lọ́wọ́ báyìí, Kasim Shettima ti ṣe igbákejì sí ààrẹ Bọ́lá Tinubu, Atiku Abubakar ti ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ sí Olúṣẹ́gun Ọbásanjọ́, Yẹmí Ọ̀ṣínbàjò tó náà jẹ́ igbákejì ààrẹ sí Muhammadu Buhari èyí tó dolóògbé, tó ń ti ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Dangote ní orílẹ̀-èdè yìí, Aliko Dangote, àti àwọn alákòóso tó fi mọ́ gbogbo àwọn alákòóso tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn èyí tó péjú pésẹ̀ síbẹ̀ síbi ètò ìsìnkú Muhammadu Buhari. Níbẹ̀ náà láti rí ẹni tó jẹ́ olórí ìjọ àgùdà ìránṣẹ́ Ọlọ́run Matthew Hassan Kuka tóun náà wà ń bẹ̀, Sultan tìlú Sokoto àti Abubakar Sahad kẹta, òun náà wọ́n wà níbi ìsìnkú ààrẹ àná Muhammadu Buhari o. Nínú ọ̀rọ̀ àgbélẹ̀kọ èyí tí ìránṣẹ́ Ọlọ́run Matthew Hassan Kuka tó sọ, ó ṣe àpèjúwe ààrẹ àná Muhammadu Buhari tó dolóògbé gẹ́gẹ́ bí akọni eléyìí tí ò gbàgbẹ̀rẹ́ tí ò sì ń fi ọyọ́ yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ mú nǹkan. Bákan náà ló ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò ṣe àdánù eléyìí tí ikú tó mú Muhammadu Buhari lọ láàrin wa o. Bákan náà Muhammad Abubakar Sahad tí í ṣe Sultan tilẹ̀ Sokoto, ó ní nínú àwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti jẹ, ó ní ọ̀kan ni Muhammadu Buhari o. Láyé ológun, ó ní gbogbo èèyàn ló mọ̀ wípé akíkanjú ọkùnrin ni. Nígbà tó tún ṣe ti alágbádá náà fún ọdún 8, ó ní gbogbo èèyàn ló gbé sàdákàtà fún un. Láti ìgbà tó ti kúrò lórí ipò, ńlá àwọn èèyàn ni wọ́n ṣe àfẹ́rí ọkàn Muhammadu Buhari bí ẹni wípé kó padà wá láti wá darí orílẹ̀-èdè yìí ni. Ṣùgbọ́n ó ní bó bá ti wà nínú àkọọ́lẹ̀, òun náà nìrìnàjò òun yóò ti wáyé o. Ó ní ọdún 8 tí ó lò náà rèé tí ikú sì ti mú lọ kúrò ní àárín àwọn èèyàn báyìí. Ó wá rọ gbogbo àwọn olórí, gbogbo àwọn aṣíwájú ní ipò lórílẹ̀-èdè yìí kí wọ́n dákun dábọ̀, kí wọ́n ṣayé jẹ́jẹ́, kí wọ́n ṣe tó tà tó ń tó yẹ, nítorí pé bó pẹ́ bóyá oníkálukú náà ló ń bọ̀ wádìí tàn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà lákòótán, ọ̀gá àgbà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà General Christopher Musa, òun náà ka ìtàn ayé Muhammadu Buhari sí etí gbọ́ gbogbo àwọn ènìyàn kó tó di pé àwọn ológun wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀yẹ ìkẹyìn tó ti ìbọn yíyìn sókè eléyìí tí wọ́n fi fún olóògbé Muhammadu Buhari ní ọ̀wọ̀ ìkẹyìn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú òun mà ló ti ní ẹnikẹ́ni yòówù tó bá ṣe ìkọlù sí àwọn àjọ tó ń darí ọkọ̀ pópó ní ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí LASTMA wípé onítọ̀hún
wọn yóò fi ọwọ́ òfin wọn yóò fi mú àti wípé yóò jẹ ìyà tó tọ́ bó ti yẹ lábẹ́ òfin àgbékalẹ̀ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó àti òfin tó ní í ṣe pẹ̀lú ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó. Sanwó-Olú ní ẹni tó bá ti wọ aṣọ ọba ó ní òṣìṣẹ́ ọba ó ní ọba náà sì ni o. Àwọn awakọ̀ kí wọ́n bọ̀wọ̀ eléyìí tó tọ́ fún àwọn LASTMA bákan náà kí wọ́n sì pa òfin ìrìnnà ìgbòkègbodò ìpínlẹ̀ Èkó kí wọ́n pamọ́ o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó tẹnu Sanwó-Olú jáde níbi ayẹyẹ eléyìí tí wọ́n fi sọrí àwọn LASTMA èyí tó máa ń wáyé lọ́dọọdún o gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀hún eyín ọ̀gbẹ́ni Hamsat Ọbáfẹ́mi èyí tó ṣojú fún Sanwó-Olú níbi ètò náà jẹ́ lábọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ LASTMA pátá o àti ọkùnrin wọn àti obìnrin wọn ni gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú ló gbé òṣùbà káre fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe láti lè jẹ́ kí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó kó já geere o. Wọ́n ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn èèyàn ni ó máa sojú pópó ṣùgbọ́n ó ní inú gómìnà dùn dáadáa fún iṣẹ́ tí àwọn LASTMA ṣe. Lákòótán ó rọ àwọn èèyàn láti bọ̀wọ̀ fún òfin ìrìnnà bákan náà kí wọ́n sì bọ̀wọ̀ fún àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ LASTMA yìí ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìfọ epo Dangote Refinery èyí tó wà ní ìpínlẹ̀ Èkó Alhaji Aliko Dangote ohun màá ń lò ti ní bí òkè bá kọ̀ tí ò bá lọ bá Muhammad yóò lọ bá òkè o. Ó ní òun ti ṣetán báyìí láti dín iye tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná báyìí láti jẹ́ kí owó tí wọ́n ń tà kó wálẹ̀ jọjọ ju iye tí wọ́n ń tà lọ́wọ́ báyìí o. Aliko Dangote ètò sọ̀rọ̀ náà di mímọ̀ wípé àwọn alágbàtà epo bẹtiróòlù àti àwọn alágbàtà afẹ́fẹ́ ìdáná oníkálukú wọn mà ló kọ̀ jálẹ̀ láti ṣe ẹ̀tọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ní orílẹ̀-èdè yìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí ọjà ti ń lọ lágbàńlá ayé o ó yẹ kí wọ́n ti mú ẹ̀dínwó bá iye tí wọ́n ta afẹ́fẹ́ ìdáná o. Ó ní ṣùgbọ́n àwọn alágbàtà yìí látàrí èrè àjẹpa èyí tí wọ́n fẹ́ jẹ àti ìwà ìbìkítà wọn o ló fà á tó fi jẹ́ wípé wọn ì tí ì dín iye tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná kù ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Dangote wá ní pẹ̀lú bí ọ̀rọ̀ ti rí yìí òun yóò bẹ̀rẹ̀ sí ní máa ta afẹ́fẹ́ ìdáná ọ̀hún tààràtà fún àwọn tí wọ́n rà á tí wọ́n sì ń lò ó nínú ilé o. Ó ní bí àwọn alágbàtà bá kọ̀ jálẹ̀ láti mú ẹ̀dínwó báyìí tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná ọ̀hún òun yóò bẹ̀rẹ̀ sí ní máa tà á fún àwọn onírúwá ògìrì wá. Ó ní púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ní agbára láti máa ra afẹ́fẹ́ ìdáná látàrí owó gọbọi èyí tó ń bẹ lórí rẹ̀ tó jẹ́ pé igi ni wọ́n fi ń dáná o. Ó ní pẹ̀lú èyí ó yẹ kí àánú ṣe àwọn alágbàtà yìí láti fi ara dẹ àwọn mẹ̀kúnnù. Ó ní ṣùgbọ́n àjẹpa èrè tiwọn ni ò jẹ́ kí wọ́n bìkítà. Ó ní bí ọ̀rọ̀ ti rí yìí òun yóò bẹ̀rẹ̀ sí ní máa ta afẹ́fẹ́ ìdáná ọ̀hún fún gbogbo àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀ kí wọ́n lọ máa lò nílé pẹ̀lú ẹ̀dínwó eléyìí tóun yóò mú bá o. Ó ní èyí jẹ́ ọ̀kan nínú àwọn ìpinnu eléyìí tóun ṣe ní ìgbà tóun bẹ̀rẹ̀ sí ní kọ́ iléeṣẹ́ ìfọ epo náà láti rí wípé ara tùmùtùmùwà àwọn mẹ̀kúnnù lórílẹ̀-èdè yìí lórí gbogbo àwọn ọjà tó ń jáde níléeṣẹ́ ìfọ epo ọ̀hún. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Dangote jáde lásìkò èyí tó ń gba àwọn àlejò kan níléeṣẹ́ rẹ̀ eléyìí tó wà ní Lẹ́kí nílùú Èkó pẹ̀lú ọ̀rọ̀ wípé òun ò ní fi ara ní àwọn mẹ̀kúnnù lórí afẹ́fẹ́ ìdáná àti epo bẹtiróòlù. Ọba Olú Ìwó tilẹ̀ Wó ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọba Abdulrasheed Akànbí Adéwálé Ohùnmá ló ti gbé oríyìn fún gbogbo ẹbí olóògbé Àwùjalẹ̀ eléyìí tóun náà darapọ̀ mọ́ àwọn alálẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Ọba Olú Ìwó tilẹ̀ Wó ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún Abdulrasheed Akànbí ní inú òun dùn sí gbogbo mọ̀lẹ́bí àti gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún lórí ọ̀nà tí wọ́n gbà láti sin òkú Ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ní ìlànà ti Mùsùlùmí èyí tí wọ́n gba àwọn oníṣẹ̀ṣe láàyè láti sin òkú ọba náà. Ọba Olú Ìwó sọ wípé ìgbésẹ̀ yìí fi hàn wípé àwa ọmọ Yorùbá a ti ń gbára wa kúrò lọ́wọ́ ìwà amúnisìn kí wọ́n máa fi ẹ̀mí jí ẹ̀mí lẹ́yìn tí ọba bá kú láyé àtijọ́. Ó ní bí ọba bá wàjà báyìí
ni wọ́n máa wá àjèjì láti fi ra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti àwọn ìṣẹ̀ṣe léyìí tí ò sì dáa kí wọ́n máa fi ẹ̀mí dí ẹ̀mí lẹ́yìn tí ọba bá wàjà. Ó ní òwò àti ìlànà oko ẹrú eléyìí tí àwọn ìbò amúnisìn tí wọ́n fi ìlànà rẹ̀ lélẹ̀ láyé àtijọ́ láti máa mú àdínkù bá àwọn ènìyàn nílùú kéènìyàn lè máa dínkù ní ìgbésẹ̀ kí wọ́n máa fi ènìyàn rúbọ lẹ́yìn tí ọba bá wàjà. Ó ní ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé yìí pẹ̀lú bí wọ́n ṣe kó àwọn ológun sí agbègbè ibi tí wọ́n ti sin ọba Àwùjalẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ yìí tó ṣe ìdínà fún àwọn aláwo láti má lè ráyè wọ ibi tí wọ́n ti sin ọba ọ̀hún sí jẹ́ ìgbésẹ̀ tó dáa. Lákòótán nínú ọ̀rọ̀ Olúwo, ó rọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá láti wo àwòkọ́ṣe ọ̀nà tí wọ́n gbà sin òkú Àwùjalẹ̀, èyí tó jẹ́ pé àwọn mùsùlùmí àwọn àfáà ńláńlá òun ló kírun sí ọba Síkírù Adétọ̀nà lára tí í ṣe Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú gẹ́gẹ́ bí Olúwo bó ti ní inú òun dùn sí ìgbésẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti lórí amóhùnmáwòrán tó tún jẹ́ òṣèré sinimá eyín Mọ́túndé tí gbogbo èèyàn mọ̀ sí Lọ́lọ́ One, òun mà ló ti ṣe àfihàn àwòrán olólùfẹ́ rẹ̀ ọkùnrin arẹwà ọkùnrin láàrin àwọn ọkùnrin, èyí tó nínú òun dùn láti káṣọ lójú ọ̀rẹ́kùnrin òun èyí tí wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de. Lọ́lọ́ One èyí tó ṣe àfihàn àwòrán olólùfẹ́ rẹ̀ ọkùnrin Emmanuel Lawrence lórí ìkànnì ayélujára rẹ̀, èyí tó kí olólùfẹ́ rẹ̀ Emmanuel Lawrence fún ti ọjọ́ ìbí èyí tó lé ọdún kan sí lórí ilẹ̀ alààyè, tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin èyí tó ní sùúrù, bákan náà tó ní etí ìgbọ́, tó sì fi ìfẹ́ hàn sí òun gẹ́gẹ́ bí ọ̀rẹ́bìnrin àti àfẹ́sọ́nà rẹ̀. Lọ́lọ́ One eléyìí tó sọ wípé inú òun dùn láti kí ọ̀rẹ́kùnrin òun, ọkọ òun, àfẹ́sọ́nà òun kú ayẹyẹ ọjọ́ ìbí, tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwọn ọ̀rọ̀ ìwúrí èyí tó kọ síbẹ̀ tó mú kí àwọn olólùfẹ́ Lọ́lọ́ One kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kí òun náà fún wípé kú oríire, Ọlọ́run tó yan ọkùnrin alálùbáríkà fún. Bẹ́ẹ̀ bá gbàgbé bí oṣù méje sẹ́yìn ni Lọ́lọ́ One ń pariwo síta wípé òun ṣì wà ní àpọ́nbìnrin tí ò sí ọkùnrin kankan, olóhùn sì ti ṣetán báyìí láti tẹríba orí òun sábẹ́ òrùlé ọkùnrin èyí tó ṣetán láti fi òun ṣe aya. Arábìnrin náà ti ṣe ẹni ọdún 48 48 years, èyí tó sọ wípé báyìí Olúwa ti ṣèyanu láìpẹ́ láì jìnnà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa múra sílẹ̀ fún ayẹyẹ ìgbéyàwó àti ọmọ tuntun èyí tó ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí Lọ́lọ́ One bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé a ò ní ṣọ́kù o. Àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.